إن الصيام لفرض عند خالقنا هذا لأمتي طه شهر فرقاني أمصم لرؤيته وافطر لرؤيته ولزم سبيل حبيب الله برهاني وفي الليالي فلا تلعب بها أبدا وفي النهار فسابع نحو قرآني وفي النهار فسارع نحو قرآني. oṣù Ramadan wọlé dé, oṣù abiyì tí ń ṣe oṣù ìjọ òjíṣẹ́ ńlá. oṣù Ramadan wọlé dé, oṣù tí ń mú ní rí ìyọ́nú Ọlọ́run. ẹ jẹ́ ká gbérago ká kóra ró ká lè bójú rí Ọlọ́run pàdé nínú oṣù yọ ẹ̀ṣẹ̀. akéwì àdínì ọ̀sán gangan ní kánnakánná hàn. gbogbo ohun tó bá ti jọ́rọ̀ ìsìn lèmi mójútó. kákéwú kágbọ́ láwùbáwá kọ́ ni wàlíyù Ọlọ́run. kéwú lásán nìyẹn yẹn kì í ṣe mọ̀ rárá. ẹni tó kéwú tó ṣiṣẹ́ tọ̀ ní pèpè sójú ọ̀nà tọlọ́run. àlẹ́ àbú ajé ewu ẹ̀sùnẹ̀ tún dé atúnfẹ́tọ̀ tíra fún gbogbo mùsùlùmí. òjò ti ṣú dẹ́dẹ́ èjì ti ṣú bí aró kó níyẹ̀ fún lọ rèé kó gbá wọlé. oṣù àpọ́nlé wọlé dé onígbàgbọ́ ń dunnú já ìlígàn òkèrè. kálukú yọ ṣẹ̀ṣẹ̀ fóṣù yìí ni ṣùgbọ́n kó lọ yé wa wípé yá ayú alẹ́dínà àmọ́ ń lolúwa mi wí kò ní yá ayú ànásù rárá. ẹ fi ròyìn sílẹ̀ fáláròyé Ìjẹ̀ṣà ń díá nìkan lobìnrin tí ń ṣoge bádélébọ̀ bá tọ́rù rẹ̀ wò yòókù ta. ẹni tó mọ iye obìnrin jáwé bò ó káàbọ̀ oṣù abiyì òye rere a máa mú gbà rere dẹ̀yìn bọ̀. ìkẹ́ ìgẹ̀ ní mẹ́wàá àkọ́kọ́ Ramadan jẹ́ fún ẹni tó ń retí oore. àforíjì ní mẹ́wàá tààrí jẹ́ fẹ́ni tó ṣetán láti tún bá fÓlúwa. ìṣẹ́rúdọmọ ní mẹ́wàá ìgbẹ̀yìn fún ẹni tí ò ní padà síbi ẹ̀ṣẹ̀ tó gbéjú sílẹ̀ níbẹ̀rẹ̀ Ramadan. àwẹ̀ gbígbà nínú oṣù Ramadan dandan ní ṣe. ádámọ̀ bàbá ńlá wa ló kọ́kọ́ gbà á, Ìsá ọmọ Màríà gan gba tirẹ̀. Músà pàápàá gbàwẹ̀ ló fi jẹ́ ọ̀ràn ẹ̀ láti ọ̀dọ̀ olówó wa. èyí ni oṣù fún àwa ìjọ Muhammadu tí ń jẹ́ Tọ́ha, oṣù tí ń ṣòpinya láàrin òdodo àti bátìlù. ó kúkú ní ohun tí Olúwa gbà lérò kó tó kàn nípa fún wa. ó mọ̀ pé inú ẹbí ló lè kápá wa ní rántí Olúwa. ǹgbà tó ju ẹ̀mí sínú ẹ̀wọ̀n níjọ́sí ọjọ́ tí ẹ̀mí jọra rẹ̀ lójú, inú ẹbí ló ní kí wọ́n mú ẹ̀mí tọ̀ lọ́kọ́ tó tẹríba. láti ìgbà náà wá ń kan kùtìbà lẹ́kùn síyàm tí Ọlọ́run ọba mi wí kì í ṣọ́ra àwàdà. dìde kó gbàwẹ̀ nínú Ramadan tó bá ti róṣù tó lé. ọgbọ̀n jẹ́ ọjọ́ kọkàndínlógún, méjèèjì náà ni kò mú jà dání, bẹ́ẹ̀ ni kò níyàn nínú rárá. ojúmọ́ kan àwẹ̀ kan ni. bí ajẹsàrè ní kùtù àyè ó dìgbòrùn báwo ká tó ṣínú. ìwà rere, iṣẹ́ rere, ọ̀rọ̀ tútù, ojú tútù là á fi bá Ramadan lò. àní oṣù Ramadan ti dé. oṣù kẹ́ òun ìgẹ̀ ni. oṣù ìyọ́nú Ọlọ́run. òpó márùn ló pọ̀ ẹ̀sìn Islam, òpó kan gbòógì ní Ramadan jẹ́. ipò kẹrin ní Allah subhanahu wa ta'ala fi sí. Ramadan ṣàbúrò ìrun kíkí, ó ṣẹ́gun ajé àràfà. kápọ̀ oṣù Ramadan lé onílàdá lọ́tọ̀. ká tún fi gbogbo ọjọ́ ọdún rẹ̀ gbàwẹ̀, ìkẹ́ tó tóbi ló jẹ́ fún wa. ká tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìṣẹ́jú ká máa tìláwà Kùránì nínú rẹ̀ gánkọ́. ogún súrà lójúmọ́ kan àwẹ̀ kan, ìrun kíkí lásìkò rẹ̀. náfìlà olójú ogún mú lóru. òru kan tún bẹ ní mẹ́wàá ìgbẹ̀yìn rẹ̀ tí yí kádàrá aburú sí rere. òun lè látùlì kọ́dù ni mò ń wí, kì í ṣe gbọ́ òru tó fi ń kówó jọ tó pè ní New Year prayer. gbogbo mùsùlùmí ní gbogbo àgbáyé ẹ dìde nílẹ̀ nítorí Ọlọ́run sàárẹ̀ ti tó dá o. gbogbo ajánásì iṣẹ́ dé, àfà tẹ̀fsírì iṣẹ́ bẹ̀rẹ̀. gbogbo ìmáàmù rátìbì rábìtìbì iṣẹ́ ti ṣètò. ẹ̀yin ọ̀dọ́ ìsìláàmù ń kọ́ wá sí ìta gbangba kì í ṣe wọ̀ nínú oṣù Ramadan. ẹ̀yin elétò ìtìkáfù ẹ múra ká lè tún kọ́ lọ́hùn nífà tó pọ̀ rẹpẹtẹ. Ya Allah subhanahu wa ta'ala kó má fi ládá tí ń bẹ nínú Ramadan dùn wá. ṣífìmọ̀ fún gbogbo ìlú Ìpẹ̀rù ẹ dìde nílẹ̀ nítorí Ọlọ́run sàárẹ̀ ti tó dá o. àlìmúfútì àbá mi àlìmísírí nítorí Ọlọ́run sàárẹ̀ ti tó dá. ìyá mi yòyógi ayé Ògúnlájà ẹ kú àmójúbọ oṣù yìí. ambassador Mopélọ́lá Kamaldeen respect nítorí Ọlọ́run sàárẹ̀ ti tó dá o. Prince Adéọlá Abdulkadir ọmọ ìyá mi alápọ̀nlé àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn kẹ́mi òṣì kàkàrọ̀ aṣọ ọdún màlúdẹ́kùn. ọdún kù wákàtí mọ́kànlá, ọmọdé wá fi wákàtí mọ́kànlá wá sílẹ̀ mọ́kànlá. ẹbí léèrè kí ló foṣù mọ́kànlá ṣe, torí ọgbọ́n bẹ níbi Yorùbá tó bá dọ̀rọ̀ ta ló bí ọ. arówó kọlà akéwì àdínì àlè àdábí ọmọ owó lábí bòńkẹ́ nípẹ̀rù àkẹsàn lèmi. mo ti gbájúmọ́ iṣẹ́ dáwà, ó kù Sátánì tí ó kò mí lójú tí mo bá ń tọ́ yẹ̀wò nílànà ẹ̀sìn.